a kú dédé sẹ̀kùn yìí a kú iṣẹ́ o yóò dáa fún wa lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹlifẹli ló dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí í ṣe ọjọ́ ìṣẹ́gun nínú oṣù karùn-ún ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dókè lọ́hùn à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ tuntun orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu òun ló ti gba agbára láti jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà láti tẹ̀síwájú fún ọdún 4 gbáko. Lánàá ti ṣe ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 èyí tó wáyé ní gbọ̀ngàn ayẹyẹ Eagle Square nílùú Àbújá níbi tí àwọn lẹ́nu lọ́rọ̀ àwọn olórí orílẹ̀-èdè àti àwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n ti kópa níbi ayẹyẹ ọ̀hún èyí tó wáyé lánàá. Bọ́lá Ahmed Tinubu òun ni ó jẹ́ ààrẹ ẹlẹ́ẹ̀kẹrìndínlógún irú ẹ̀ ní orílẹ̀-èdè yìí ní ìgbà tí Kasim Shettima tó jẹ́ igbákejì fún ní gẹ́rẹ́ tí Bọ́lá Tinubu ọ̀hún tó gba agbára tí wọ́n sì ṣe gbogbo ètò bó ti tọ́ àti bó ti yẹ. Níbẹ̀ ni Bọ́lá Ahmed Tinubu ti ṣe ààrẹ orílẹ̀-èdè yìí ló ti ṣe ìpàdé pẹ̀lú àwọn olórí orílẹ̀-èdè kan èyí tó kópa níbi ayẹyẹ ọ̀hún tó wáyé, èyí tó jẹ́ pé ìpàdé náà ó dá lórí ìlọsíwájú, ìdàgbàsókè àti bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà bí ó ṣe fẹsẹ̀ múlẹ̀ dáadáa tó ń ti ètò ààbò. Lára àwọn tí Tinubu ṣe ìpàdé pẹ̀lú wọn ni àwọn olórí èyí tó wá láti orílẹ̀-èdè United Kingdom UK, orílẹ̀-èdè United States USA, Saudi Arabia, orílẹ̀-èdè Japan, orílẹ̀-èdè Brazil, orílẹ̀-èdè South Korea, orílẹ̀-èdè Israel, orílẹ̀-èdè Cape Verde, orílẹ̀-èdè Somalia àti orílẹ̀-èdè Nicaragua. Àwọn wọ̀nyí ni Bọ́lá Ahmed Tinubu ló ṣe ìpàdé pẹ̀lú wọn tí wọ́n sì jọ sọ àsọyépọ̀ lójúnà láti ṣe ìrànlọ́wọ́ fún ètò ìṣèjọba rẹ̀ eléyìí tó ń fẹ́ nǹkan tó dáa fún orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Ondo Olúwarótìmí Akeredolu ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ tuntun Bọ́lá Ahmed Tinubu wípé kí bàbá òun kọtí ọ̀gbọ̀nyìn sí gbogbo àwọn wọn ní wọ́n pé wọ́n sọ ò eléyìí tó lè fẹ́ dàbàrú ètò ìṣèjọba rẹ̀. Ó ní kó jìnnà sí rere o sí gbogbo ọ̀rọ̀ ẹ̀yìn àti àwọn tí wọ́n fẹ́ kí ìlọsíwájú bá orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí ó máa fà á láṣọ sẹ́yìn nítorí wípé irúfẹ́ àwọn èèyàn wọ̀nyí ọ̀tá ìlọsíwájú orílẹ̀-èdè ni wọ́n jẹ́ o. Ó ní gbogbo àwọn yòówù tó lè fẹ́ máa dí Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ o láti lè má jẹ́ kó rí ojútùú ètò ìṣèjọba rẹ̀ eléyìí tí wọ́n búra rẹ̀ fún lánàá gẹ́gẹ́ bí ààrẹ ẹlẹ́ẹ̀kẹrìndínlógún orílẹ̀-èdè yìí. Ó ní kí Tinubu kó jìnnà sí wọn rere, bẹ́ẹ̀ sì ni kó máa kọrin fún wọn wípé ìpàkọ́ ògbọ́sùtì orí ẹlẹ́gàn òun ló bàjẹ́ ló dàrú o. Akeredolu tó sọ̀rọ̀ náà ní gẹ́rẹ́ tí wọ́n búra fún Tinubu gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí tó wáyé nílùú Àbújá lánàá. Òun ló wòye o wípé ètò ìṣèjọba àná èyí tó kó gbá wọlé o lábẹ́ Muhammadu Buhari ó ní ọ̀pọ̀lọpọ̀ kùdìẹ̀kudiẹ o òun ló wà nínú ètò ìṣèjọba náà àti wípé ètò ìṣèjọba èyí tó kó gbá wọlé yìí ó tẹ́tí sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ wọn ni wọ́n sọ wípé o èyí tó sì kó bá ètò ìṣèjọba ààrẹ àná tí í ṣe Muhammadu Buhari. Ó ní ní báyìí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà eléyìí tí ìjìnlẹ̀ Yorùbá yé o tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ tó sì gbọ́ àgbọ́yé rẹ̀ dáadáa. Ó ní òun lo àsìkò yìí láti ti fi rọ Bọ́lá Tinubu o wípé gbogbo àwọn ọ̀rọ̀ eléyìí tó lè máa dí lọ́wọ́ di lẹ́sẹ̀ tí ò ní jẹ́ kó ráyè kọjá lọ síbi tó dáa ní orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ yìí. Ó ní kó jìnnà sí bákan náà gbogbo ọ̀rọ̀ ẹ̀yìn àti àwọn ẹlẹ́nu kàríkàṣọ̀ tó fi mọ́ gbogbo àwọn Solo Makinde èyí tó jẹ́ pé ọ̀rọ̀ lọ́rọ̀ àti bí nǹkan yóò ṣe bàjẹ́ ni wọ́n ń wá kiri o. Ó ní kí Bọ́lá Ahmed Tinubu kó jìnnà sí
kó lè kẹsẹ̀ járí kó sì lè ní ìtàn rere nínú àwọn tó ti ṣe ìjọba ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yìí. Gómìnà Akeredolu ti ṣe gómìnà ìpínlẹ̀ Ondo ó wá gbà á ládùúrà wípé àsìkò Bọ́lá Ahmed Tinubu yóò tu gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lára. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Seyi Makinde òun ló ti pàṣẹ ń wàrà ṣẹṣà èyí tí wọ́n ní àṣẹ lọ́ba pa ò ọba kì í dábàá o. Ó ní ẹni tó jẹ́ alága àti gbogbo ìgbìmọ̀ èyí tó ṣe àmójútó ọ̀rọ̀ ọkọ̀ eléyìí tí wọ́n pè ní Park Management System PMS eléyìí tó wà nílùú Ìbàdàn tí wọ́n ṣe kò kárí ọ̀rọ̀ ọkọ̀ nílùú Ìbàdàn àti ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pátápátá o wípé kí wọ́n kúrò lórí àga àlééfà eyín Alhaji Mukaila Auxilary èyí tó jẹ́ alága Park Management System PMS ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní òun àti gbogbo àwọn ìgbìmọ̀ ìṣàkóso tí wọ́n jọ ń ṣe ìṣàkóso ààyè gáràjì ọkọ̀ ọ̀hún wípé kí wọ́n kó gbá wọlé kí wọ́n kò lórí àga nítorí wàrà ṣèṣà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látọwọ́ ẹni tó jẹ́ akọ̀wé àti ẹni tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tí wọ́n ṣe èèyàn lánàá òde yìí eyín Ọ̀túnba Ṣẹ́gun Ògúnwùyí èyí tó sọ ọ̀rọ̀ náà lórúkọ gómìnà Seyi Makinde tí ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Òun ló pàṣẹ o tó ní ẹni tó jẹ́ alága òun àti gbogbo ìgbìmọ̀ pátápátá o eléyìí tí Alhaji Mukaila Auxilary tí wọ́n ṣe ìṣàkóso fún gẹ́gẹ́ bí ìṣàkóso ọ̀rọ̀ ọkọ̀ àti gáràjì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n kúrò nínú ààyè náà nítorí pápá àti ọwọ́ ò gbọdọ̀ pẹ́ nínú omi gbóná bí ọwọ́ ò ṣe gbọdọ̀ pẹ́ ní sàkéèké. Ó ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ onímọ̀ ẹ̀rọ Seyi Makinde òun ló pa àṣẹ náà eléyìí tí Ọ̀túnba Ṣẹ́gun èyí tó gbé jáde lánàá ti ṣe ọjọ́ 29 oṣù karùn-ún ọdún tá a wà yìí. Ọba orí adé ńlá ní ilẹ̀ Yorùbá káàfàtà tí í ṣe Ọọ̀ni tilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì òun mà ló ti rọ ààrẹ tuntun Bọ́lá Ahmed Tinubu báyìí wípé kó dákun dábọ̀ kó má yọwọ́ àwọn orí adé gbogbo nílẹ̀ Yorùbá àti láwọn ibìkan ní orílẹ̀-èdè Nàìjíríà kúrò àti kó yọ sẹ́yìn nínú ètò ìṣèjọba rẹ̀. Ó ní àwọn orí adé gbogbo wọ́n ní ipa ribiribi láti kó fún ìlọsíwájú ìdàgbàsókè orílẹ̀-èdè pàápàá jù níbi tí wọ́n ti ń sọ tí wọ́n sì ti mú àṣà ní ọ̀kúnkúndùn. Ọba Ògúnwùsì èyí tó sọ wípé tí Bọ́lá Ahmed Tinubu bá lè ṣe ìrànwọ́ àtìlẹ́yìn pẹ̀lú ríró àwọn ọba orí adé gbogbo ní agbára, ó ní yóò túbọ̀ jẹ́ kí ètò ààbò àti àwọn ọ̀rọ̀ eléyìí tó dáa kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa o látàrí wípé àwọn ọba wọ̀nyí wọn yóò pèsè ètò ààbò láwọn ìpínlẹ̀ wọn gbogbo. Bákan náà wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gbogbo àwọn olóyè gbogbo àti àwọn ọdẹ ìlú láti lè rí dájú wípé ààbò tó péye ó wà jákèjádò àwọn ìpínlẹ̀ wọn eléyìí tí ó sì ṣe ìrànwọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà. Ọba Ògúnwùsì ọ̀hún èyí tó sọ̀rọ̀ náà látọwọ́ ẹni tó jẹ́ olùdarí ọ̀rọ̀ ìròyìn àti ìbárà ìlú sọ̀rọ̀ ọ̀gbẹ́ni Moses Ọláfárè èyí tó gbé ìròyìn ọ̀hún jáde lórúkọ ọba Adéyẹyè Ẹniìtàn Ọọ̀ni tilé-Ifẹ̀ èyí tó sọ wípé Ọọ̀ni Ilé-Ifẹ̀ ń fẹ́ ìlọsíwájú ó sì gbàdúrà fún Bọ́lá Ahmed Tinubu. Ọọ̀ni wá sọ wípé ohun gbogbo ó ń bẹ lọ́wọ́ Olúwa. Ó ní yíyàn sí ipò èyí tí wọ́n fi ìbò yan Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ ó ní ó ti wà nínú àkọọ́lẹ̀ rẹ̀ àti wípé Tinubu ó fi ìtàn lélẹ̀. Ọba Ẹniìtàn tí ṣe Ọọ̀ni tilé-Ifẹ̀ ó ní nínú àwọn tó ní ìtàn rere ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní Tinubu jẹ́ kan o. Ọọ̀ni Ilé-Ifẹ̀ ní Tinubu ni ó jẹ́ ìmọ̀ àkọ́kọ́ èyí tí ó lọ sí ipò sẹ́nítọ̀ eyín ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tí ó ti ṣe gómìnà tó jáwé olúborí. Bákan náà tó tún gbé igbá ipò ààrẹ tó sì jáwé olúborí tó jẹ́ pé kò lọ lẹ́ẹ̀mejì kó tó di kó jáwé olúborí. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan bó ti ń gbé igbá ọ̀hún ni Ọlọ́run ló tẹ́wọ́ gbà o. Lákòótán nínú ọ̀rọ̀ Ọọ̀ni Ilé-Ifẹ̀ ó ní àsìkò Tinubu yóò tu gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lára. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òṣèré orí ìtàgé àti sinimá àgbéléwò tẹ̀léèdè Yorùbá eyín arábìnrin
Tóyìn Abrams òun mà ló ti ju àwọn ọ̀rọ̀ ńlá kan sílẹ̀ báyìí pẹ̀lú bí Tóyìn Abrams bó ṣe ró dúdú tó kẹ̀dòdò lánàá níbi ètò ìbúra fúnni ti Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ ẹlẹ́ẹ̀kẹrìndínlógún ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Tóyìn Abrams eléyìí tó sọ di mímọ̀ wípé òun yàtọ̀ sí àwọn gbàtú ẹ̀yọ̀, òun yàtọ̀ sí àwọn gbẹ̀ẹ́gbẹ̀ẹ́ omi inú gàrí. Ó ní ohun gbogbo ló ti ní ṣe o pẹ̀lú ìlànà àti báyìí ni mo fẹ́ tí wọ́n ní kì í yí padà. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ẹ̀gbin làwọn èèyàn máa ń sọ síra wọn. Ó ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí wọ́n ti mọ òun, ó ní ìyàwó ilé eléyìí tó ní àlùbáríkà, ó ní ìyá ọmọ sì ní òun àti obìnrin rere èyí tó jẹ́ pé àwòkọ́ṣe rere lòun jẹ́ láwùjọ. Ó sọ̀rọ̀ náà látàrí àwọn ọ̀rọ̀ kúdíẹ̀kúdíẹ̀ kan èyí tó jẹyọ o lẹ́yìn ìbò àwọn ààrẹ èyí tó wáyé ní oṣù kejì ọdún tá a wà yìí, níbi tí wọ́n ní lára àwọn òṣèré orí ìtàgé àtàwọn amúlùdùn eléyìí tí wọ́n ṣe àtìlẹ́yìn fún Bọ́lá Ahmed Tinubu láti jáwé olúborí gẹ́gẹ́ bí ipò ààrẹ ní orílẹ̀-èdè yìí, wọ́n fà á kájà mọ́ra wọn lọ́wọ́ lórí ọ̀rọ̀ owó àti àwọn ẹ̀bùn kan eléyìí tí wọ́n kó fún wọn èyí tó jẹ́ ẹ̀bùn gbà má bínú o. Ṣùgbọ́n Tóyìn Abrams èyí tó ní kí wọ́n wo òun dáadáa o, ó ní ìyàwó ilé lòun àti wípé àyípadà rere ó ti bá gbogbo nǹkan eléyìí tí òun ṣe. Olóhun sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àtìlẹ́yìn àti ayọ̀ ọkàn èyí tí Ọlọ́run fún òun tó ṣẹ̀ wá sọ orúkọ tuntun eléyìí tí wọ́n fi máa pè é láwùjọ tó ń jù ú sí ìgboro ayé fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ nínú aṣọ ẹbí ọ̀hún, aṣọ òbárọ̀mọ mi ní yídì èyí tí gbogbo wọn tí wọ́n wọ̀. Níbẹ̀ ni Tóyìn ti sọ wípé Olúwatóyìn dáadáa Abrams Ajéyẹmí ní orúkọ èyí tí òun jẹ́ báyìí, kí àwọn èèyàn kí wọ́n máa fún òun ní ọ̀wọ̀ àpọ́nlé gẹ́gẹ́ bí ìyá àti obìnrin rere láwùjọ. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí í ṣe ọjọ́ ìṣẹ́gun títí di ojú ọ̀la tẹ́tù máa láǹfààní sí ọ̀tún ìròyìn míì. Ilé òní lé wa o, ọ̀nà òní náà wá, lágbára Ọlọ́run ayọ̀ la ó fi pàdé. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sójú amóhùnmáwòrán yín. Ire o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.